yín gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di tẹ̀ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Nǹkan dé, arákùnrin yìí padà kó sọ́wọ́. Èyí lohun tó ṣe. Ilé-ẹjọ́ ní kí wọ́n fi arákùnrin yìí sí àhámọ́ lórí ẹ̀sùn jíjà báńkì lólè tó ṣí owó 800 million kúrò ní akoto ilé ìfowópamọ́ ọ̀hún. Ilé-ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n fi afurasí yìí Ugochukwu Eze, ọmọ ọdún 47 47 years of age tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Amazon sí àhámọ́ nítorí ẹ̀sùn jíjí báńkì àti wíwọ́ owó tó tó 800 million naira kúrò nínú báńkì náà lọ́nà tí kò bófin mu. Wọ́wọ́ afurasí náà lọ síwájú ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí àwọn aláṣẹ ṣe ìwádìí pé ó jí ilé ìfowópamọ́ SunTrust Bank tó sì kó 800 million naira lọ. Ilé-ẹjọ́ pàṣẹ fún àwọn aláṣẹ pé kí wọ́n tọ́jú afurasí náà sí àhámọ́ nígbà tí ìgbẹ́jọ́ ẹjọ́ náà tẹ̀síwájú. Ọ̀rọ̀ náà ti wà níwájú ilé-ẹjọ́ báyìí o. Nítorí náà afurasí náà sì jẹ́ aláìṣẹ̀ títí ilé-ẹjọ́ yóò fi rí i pé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.